Mo kí gbogbo olùfẹ́ ètò Masterpiece TV. Ẹ kú dédé ìwòyí o. Àjíǹde ara máa jẹ́ wa o. Ẹ ṣeun fún ìfẹ́ yín o. Gbogbo àwọn ìmọ̀ràn àti ìyànjú tẹ́ ẹ̀ gbà wá pátápátá la rí o. Ẹ ṣeun gan. Dúpẹ́. Lórí ètò lónìí, kí làkòrí physics ta fẹ́ gbé yẹ̀wò? Àkòrí ta fẹ́ gbé yẹ̀wò ni àkòrí tí a pè ní ìṣípòpadà dònídòrejò tí àwọn elédè Gẹ̀ẹ́sì ń pè ní motion. Ìṣípòpadà tí àwọn elédè Gẹ̀ẹ́sì ń pè ní motion. Gbogbo ẹ̀dá alààyè pátápátá ló ní agbára láti yí ipò wọn padà láti ibì kan sí ibòmíràn. Ìṣípòpadà jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn àbùdá gbogbo ẹ̀dá abẹ̀mí. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, ó sì ṣeé ṣe fún àwọn ẹ̀dá tí ò kìí ṣe abẹ̀mí láti yí ipò wọn padà láti ibì kan sí ibòmíràn. Ìbéèrè àkọ́kọ́ ni wípé kí ni ìṣípòpadà? Gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ ti rí, ó ní ṣe pẹ̀lú yíyí ipò nǹkan kan padà láti ibi tí ó wà tẹ́lẹ̀ sí ibòmíràn pẹ̀lú àsìkò. Change in the position of a body with respect to time. That's what motion is all about. Ó ní ṣe pẹ̀lú bí ọ̀kan òjọ̀kan ara ti ṣe lè yí ipò wọn padà àti ohun tí ó ń fapò àti ohun tí ó ń ṣe sábàbí ìyípadà yìí, ohun tí ó ṣe okùnfà yíyí ipò yípadà. It has to do with how different bodies are able to change their positions from one place to another and what is responsible for the change in position. Láìpẹ́ pápọ̀lọpọ̀lọ péjọ pépà àjọ ìṣòlógún kíákíá la fẹ́ máa ṣe lọ. Oríṣi ìṣípòpadà márùn-ún ló wà. We have 5 different types of motion. Márùn-ún. Ìkíní, ìṣípòpadà àìlétò, disordered or random motion. Èyí jẹ́ irúfẹ́ ìṣípòpadà tí ò ní ipa kan pàtó tí ó ń tọ̀. Fún àpẹẹrẹ, ẹ bá rántí orin ọ̀hún, ẹ bá rántí ìséwọ̀n, labalábá fò làbàlàbà lọ sábà àlàbá faṣọ labalábá yà. Àpẹẹrẹ ìṣípòpadà àìlétò ní ipa labalábá nínú afẹ́fẹ́ nígbà tó bá lọ láti ibìkan sí òmíràn. Ó máa ń lọ labalábá. Disordered. Àpẹẹrẹ kejì ní ìrìn àjò ọ̀kẹ́rẹ́ nígbà tí ó bá ń sá fún olóko. Ìrìn àjò ọ̀kẹ́rẹ́ nígbà tó bá ń sá fún olóko. Ìṣípòpadà àìlétò. Ìkẹta, ìsásókè sásódò àwọn ìdọ̀tí kéékèèké nínú omi tí ò mọ́. Ọ̀pọ̀lọpọ̀ láti bómi tá a fẹ́ kí ni àwọn nǹkan tó ń sáré omi ló lọ dànù. Ìsásókè sásódò àwọn ìdọ̀tí kéékèèké, suspended particles nínú àwọn omi tí ò mọ́. Àwọn àpẹẹrẹ mẹ́ta tí wọ́n máa fún yín lórí ìṣípòpadà àìlétò. Ọ̀rẹ́ ẹ̀rí akẹ́kọ̀ọ́, mo fẹ́ kó lọ wá sí. Kejì, ìṣípòpadà tààrà. Translational or straight motion. Èyí jẹ́ irúfẹ́ ìṣípòpadà tó gba ojú láìní tààrà tí ó sì fààyè gba yíyí bírípo tàbí yíyí rogodo. Ó gba ojú láìní tààrà, straight line motion, straight rectilinear, kò sì fààyè gba yíyí bírípo, does not give room for rotation. Oríṣiríṣi àpẹẹrẹ mo lè fún yín lórí èyí àmọ́ tó fún yín lápẹẹrẹ mẹ́ta. Àpẹẹrẹ kìíní ní ọkọ̀ ojú irin tó ń lọ láti ìlú Òṣogbo sí ìlú Ìbàdàn. Moves on a straight line, ojú láìní tààrà ló máa ń gbà. Èkejì, ipa omi tó ń fò
lófurufú láti ojú kan sí òmíràn, ipa oyin tó ń fò nínú afẹ́fẹ́ láti ojú kan sí òmíràn. Bees moves in straight line. There is a big translational motion. Bees. Ìkẹta, ọkọ̀ àjàgbé tó ń gbé igi jẹrú lọ sí ìsọ̀ fífápákó. Ọkọ̀ àjàgbé tó ń gbé igi jẹrú lọ sí ìsọ̀ fífápákó, taking timber to the sawmill. Tàbí àpẹẹrẹ yìí ni any car travelling, ọkọ̀ tó bá ti ń rìn àjò, travelling, straight motion, machine, straight motion àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìkẹta, ìṣípòpadà oníyíyí bíríkù tàbí ìṣípòpadà oníyíyí roboto. This is what we call circular motion. Tí a bá sọ̀rọ̀ nípa irúfẹ́ ìṣípòpadà yìí, a ní láti mọ̀ wípé gbogbo kókó ìsopọ̀ ara ọ̀hún tàbí gbogbo kókó ìsopọ̀ ara ohunkóhun tí ó bá ń la irú ìṣípòpadà yìí kọjá ló máa ń yí roboto. All the points rotate ló máa ń yí roboto. All the points of the body exhibiting type of motion rotates ló máa ń yí roboto àbí kí ó yí bíríkù. Fún àpẹẹrẹ, abẹ̀bẹ̀ alájà tí a tanná sí a rotating cylinder. Gbogbo àdámọ̀ wípé tá a bá tanná sí abẹ̀bẹ̀ alájà cylinder ṣe ló máa ń lọ roboto, máa ń yí roboto. Àpẹẹrẹ kejì, ìwọ tó ń wò mí gan, ìwọ gan máa kó táyà ọkọ̀ ṣe, gbogbo apárápátá la fi táyà ọkọ̀ ṣe, àbí oníke tá a fi máa ń dá táyà ọkọ̀, tá a fi máa ń sáré gbà, nípa táyà ọkọ̀. Ipa táyà ọkọ̀, irúfẹ́ ìṣípòpadà tí táyà ọkọ̀ ń là kọjá là ń pè ní ìṣípòpadà oníyíyí bíríkù tàbí yíyí roboto, circular motion. Àpẹẹrẹ kẹta, fún àwọn tó jẹ́ bóyá wọ́n jẹ́ ọmọ Oǹdó àbí wọ́n súnmọ́ Oǹdó àbí àdúgbò yẹn, ó ní ọdún kan tá máa ń ṣe, tá máa ń pè lọ́dún Ògún tó fi wọ̀ jáde. Ìgbà yẹn àwọn ọmọdé àmú òǹfà ìlà àlùfò sí àásù. Àwa máa jù lóbìríkù lókè orí wa láti lè dẹ́rù bá àwọn obìnrin, àti fún obìnrin láti lè dẹ́rù bá àwọn obìnrin ká lè rò pé àwọn olóró ti dé. Irúfẹ́ ipa tí òǹfà ìlà yìí máa ń gbà kọjá lókè orí wa tàbí circular tàbí ìṣípòpadà oníyíyí bíríkù. Ìkẹrin, ìṣípòpadà onígbígbọ̀n tàbí lílọ ní bíbọ̀. Ìṣípòpadà onígbígbọ̀n tàbí lílọ ní bíbọ̀, vibrational motion or oscillatory motion. Tá a bá rí ọmọdé tó ń lọ tó ń bọ̀ tó máa àgbà bẹ̀ sí àwọn àgbà sọ wá àbí máa sọ pé kí ló dé tó ṣe ń lọ tó ń bọ̀ bí ilẹ̀ tẹ̀lé. Ó rárá máa pé nígbà tí àwọn àìmọ́ bá ń dá wa lára yá, tá sọ gọ̀gọ́ sílù. Àwọn obìnrin tó bá lo ìlẹ̀kẹ̀ tí wọ́n á máa lọ, á máa bọ̀. Ẹ̀ka kó lọ pọ̀ ní ìlẹ̀kẹ̀. Tó túmọ̀ sí pé àwọn ara tó bá ń la ẹrú ìṣípòpadà yìí kọjá, wọ́n máa ń lọ wọ́n bọ̀ lóòrèkóòrè. Àpẹẹrẹ, ṣíṣe lórí àga gẹrungẹrun, ẹ mọ̀ àwọn àga gẹrungẹrun. Ṣé lórí àgbọ̀ kí bàbá sọ kí n ṣe àṣẹ ìrànlọ́wọ́. Àpẹẹrẹ kejì, ìṣípòpadà dé ìlù bíi gángan, bàtà, omele, bẹ̀bẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tí àyàn bá ń dá wa lára yá. Ìkẹta, àwọn àgbà máa ń sọ pé ẹyẹ bà lókùn ara ò rẹyẹ, ara ò rọ, tàbí adìẹ bà lókùn ara ò rọ adìẹ, ara ò sì rọ okùn. Tí adìẹ tàbí ẹyẹ bá ṣẹ̀ṣẹ̀ bà lórí okùn tàbí ẹ̀ka igi tí ò lágbára, ẹ̀ka igi yóò máa lo gbogbo agbára rẹ̀ láti rí pé òun gbé ìwọ̀n ẹyẹ tàbí adìẹ. Ní gbogbo ìgbà tó bá ń ṣe èyí, yóò máa lọ sókè lọ sísàlẹ̀
yóò máa lọ bọ̀, yóò máa lọ bọ̀. Irúfẹ́ ìlò bíbọ̀ yìí náà là ń pè ní ìṣípòpadà oníbíbọ̀ tàbí lílọ bíbọ̀. Ìkarùn-ún, ìṣípòpadà oníbàátan. Ìṣípòpadà oníbàátan relative motion. Ìṣípòpadà oníbàátan. Irúfẹ́ ìṣípòpadà yìí la máa ń lò nígbà tí a bá fẹ́ ṣe àpèjúwe ìṣípòpadà ara kan àti títan rẹ̀ pẹ̀lú ìṣípòpadà ara mìíràn. Fún àpẹẹrẹ, tí a bá fẹ́ ṣe àpèjúwe ìṣípòpadà ọkùnrin tó ń rìn lórí ayé tó ń yí, gbogbo wa la mọ̀ wípé ayé yìí ò dúró gẹ́gẹ́ bí adágún, ṣe ni ayé yìí yí lórí ikùn rẹ̀. Nígbà tí àwa náà gẹ́gẹ́ bí èèyàn bá ń rìn lórí ayé tó ń yí, ó yẹ kẹ́ ẹ mọ̀ wípé irú ìṣípòpadà yẹn tá a bá fẹ́ ṣàpèjúwe ìṣípòpadà tiwa ní ìbátan pẹ̀lú ayé tó ń yí, irú ìṣípòpadà yìí gan là ń pè ní ìṣípòpadà oníbàátan lórí ti. Àpẹẹrẹ kejì, ìṣàpèjúwe ọkọ̀ méjì tó ń sáré tọ ara wọn lẹ́yìn. Okay, we want to describe the motion of two different cars competing in a race with respect to one another. Irúfẹ́ ìṣípòpadà yìí là ń pè ní relative motion. Relative motion. Wà á fẹ́ ṣàpèjúwe bá ṣe lè sáré sí ara wọn àbí bá ṣe jìnnà sí ara wọn relatively to one another. Ìkẹta, ìrújú tó sábà máa ń wáyé nígbà tí a bá wo àwọn igbó láti inú ọkọ̀ tó ń sáré. Tá a bá wo àwọn igbó láti inú ọkọ̀ tó ń sáré, ó ní àwọn ìrújú kan, there is a form of illusion that comes to our mind. Ó máa dàbí pé àwọn igbó yìí ń sáré tẹ̀lé wa lẹ́yìn, wọ́n ń sáré tẹ̀lé wa lẹ́yìn. Bẹ́ẹ̀ ni àwọn igbó wọ̀nyí wọn ojú kan náà wà. This is as a result of what? Ìṣípòpadà oní ìbátan, as a result of relative motion. Ní ọ̀sẹ̀ tó ń bọ̀, a máa wo àwọn àṣàyàn gbólóhùn, vocabulary àti ìtumọ̀ wọn. Àwọn bíi distance, displacement, speed, velocity, acceleration, ìsáré, ìṣọwọ́sáré sí ìyára, jìnnà, yíyípòpadà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. A máa wo ìbátan wọn pẹ̀lú ìṣípòpadà. A sì máa ṣe àwọn ìṣirò díẹ̀ kí ẹ̀kọ́ ìbáyé wa. Tó bá gbádùn fọ́nrán yìí, jọ̀wọ́ ránṣẹ́ sí àwọn ọ̀rẹ́ rẹ tó wà ní ilé ẹ̀kọ́ gíga. Kí ẹ sì tẹ bọ́tìnì subscribe. Látọkàn yín, ìfẹ́ ọkàn mi ni pé kí gbogbo àwọn akẹ́kọ̀ọ́ gíga ká jàǹfààní oore ọ̀fẹ́ yìí. Kí ẹ̀kọ́ físíìsì bá lè ní gbogbo ìtùnú wa. Màá rí yín lọ́sẹ̀ tó ń bọ̀. Ire o.